Chinedu lajú ní mọ́ṣúárì o lẹ́yìn tí wọ́n sọ pé ó ti kú. Sẹ́nitọ́ Francis Fádáhùnsí ti wọ́ gàù, ọ̀rọ̀ ẹnu rẹ̀ ló sì kó bá. Ọ̀gá ọlọ́pàá ti kìlọ̀ fáwọn ọlọ́pàá, àwọn àmọ̀tẹ́kùn àti àwọn fìjìláńtẹ́, èyí sì ní ìkìlọ̀ tí wọ́n ṣe. Mọ̀pó 12 ti dágbére ní Kebbi, àwọn agbésùmọ̀mí ló rán wọn lọ sọ́run àpàpàǹdodo. Àwọn jàǹdùkú agbésùmọ̀mí tuntun ṣe ìkọlù sí àwọn Mọ̀pó 12 ní Màkókó ní ìpínlẹ̀ Kebbi. A gbọ́ pé ìkọlù náà wáyé ní ìlú Àbújá sí Kebbi. Àwọn jàǹdùkú náà sì tún gbé òkú àwọn Mọ̀pó náà lọ pẹ̀lú àwọn tó farapa níbi ìkọlù ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá sì ti ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn olùgbé agbègbè Zuru, Yauri, Kamba, Gaski, Wazago láti ṣọ́ra wọn dáadáa kí wọ́n sì má ṣe fi ẹ̀dọ̀ lórí òrùlé sùn mọ́ títí táwọn ò fi ṣẹ́gun àwọn jàǹdùkú náà. Your Excellency, the Executive Governor of Kebbi State, Comrade Dr. Nasir Idris Kaurambondu, the Speaker of Kebbi State House of Assembly, the Secretary to the Government, the State Government, other members of the Executive Council that are present, the Commissioner of Police, Kebbi State, other commissioners of police that are on my entourage, other security heads that are present here. Good afternoon. Your Excellency, I am here on the directive of the Inspector General of Police because of the unfortunate incident that happened where we lost 10 of our personnel. The business becomes very necessary. The IG would have been here himself, but for the exigency of duty, he is outside the country. That's why he mandated the Deputy Inspector General of Police, as myself, to be here to commiserate with the deceased family, the Governor of Kebbi State, and the entire people of Kebbi State for this great loss. We know the policemen were trying their best in collaboration with other sister security agencies. We really have a vacuum, but it's going to be filled. The Inspector General of Police is always. Sẹ́yìn náà sì gbọ́ wípé àwọn ọlọ́pàá ti fòfin de àwọn ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn àti fìjìláńtẹ́ níbi ìdìbò ọ̀sẹ̀ yìí o. Wọ́n ní kí wọ́n rìn jìnnà pátápátá nítorí iṣẹ́ wọn kò dé ibẹ̀ yẹn rárá. Èyí ni ìkìlọ̀ tí ọ̀gá àgbà ọlọ́pàá Ọlátúnjí Dìsù ṣe fáwọn ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò bíi àmọ̀tẹ́kùn àti fìjìláńtẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Iléeṣẹ́ ọlọ́pàá ti fi ọwọ́ òfin mú sẹ́nítọ̀ kan láti inú ẹgbẹ́ òṣèlú APC, Sẹ́nitọ́ Francis Fádáhùnsí, látàrí bí ó ṣe ń dúnkòokò mọ́ ẹgbẹ́ ACORD níbi tó ti ń sọ̀rọ̀ lásìkò ìpéjọpọ̀ àwọn ẹgbẹ́ wọn. Ó ní ibikíbi tẹ́ bá ti fojú gan ní àwọn ẹgbẹ́ ACORD níṣẹ́ ni kẹ́yìn bọ́ mọ́ wọn ni. Ọ̀rọ̀ tó jábọ́ látẹnu sẹ́nítọ̀ yìí ti mú kí àwọn aráàlú kí wọ́n kẹ́ etí sí ọ̀rọ̀ náà dáadáa. Wọ́n sì ti ń taari rẹ̀ káàkiri títí tó fi dé iléeṣẹ́ ọlọ́pàá o. Àwọn ọlọ́pàá sì ti tójú bọ ọ̀rọ̀ náà. Wọ́n ní àwọn tí ń gbègbèsẹ̀ lórí ọ̀rọ̀ yìí, àwọn sì ti ń ṣe ìwádìí lórí rẹ̀ láti lè béèrè ohun tí Sẹ́nitọ́ Francis Fádáhùnsí rí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́ tó yẹn. Sẹ́nẹ́tọ̀ náà sì ti wọ gàù báyìí látàrí ọ̀rọ̀ àìbìkítà tó sọ yìí ní ìlú Iléṣà. Níṣẹ́ ló tún sọ wípé àwọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC, àwọn kò fẹ́ gbúròó ẹgbẹ́ òṣèlú ACORD lágbègbè ibi táwọn wà rárá. Ọ̀rọ̀ tó sì sọ kẹ́yìn yìí ló mú kí ó fẹ́ wọ gàù níbi tó ti sọ fáwọn alátìlẹyìn rẹ̀ wípé títí di ọjọ́ ìbò àwọn ò fẹ́ gbóòórùn ẹgbẹ́ òṣèlú ACORD kankan, àti pé bí wọ́n bá sì ń rìn ní gbèrègbèrè láyìíká wa, pípa ní kẹ́ ẹ pa wọ́n. Àwọn aráàlú sì ti kọminú lórí ọ̀rọ̀ yìí. Kàyéfì ńlá, agbábọ́ọ̀lù Katsina jí padà ní mọ́ṣúárì lẹ́yìn tó sì kú. Níṣẹ́ ni wọ́n bá sáré gbé lọ sí ilé ìwòsàn. Chinedu Uzor jí sáyé lẹ́yìn tí ó di èrò mọ́ṣúárì. Ẹni tí ó ti kú lásìkò tí wọ́n ń gbá bọ́ọ̀lù lórí pápá tí wọ́n sì ti gbé lọ sí mọ́ṣúárì la gbọ́ pé ó tún yíra padà báyìí o. Ṣùgbọ́n ṣá o, wọ́n ti padà gbé lọ sí ilé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú lọ́wọ́. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ yìí ní pápá ìṣeré Mohammed Dikko tó wà ní ìlú Katsina lásìkò tí wọ́n ń gbá bọ́ọ̀lù pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Niger Tornadoes lọ́wọ́ ló bá múdi lọlẹ̀ tí wọ́n sì ní pé ó ti kú, ṣùgbọ́n ó padà lọ lajú ní mọ́ṣúárì. Èyí ló jẹ́ ìyàlẹ́nu fún gbogbo ìlú, ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí rẹ̀ ti fi ìdùnnú wọn hàn lórí ìṣẹ̀lẹ̀ náà. Fún àkọ́tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Hasan ló jábọ̀ ròyìn títí ìgbọ́ yín. Ire o.